breaking news ó tún ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi wàhálà ṣá káti ẹ̀ tó wo náà ẹjọ́ ẹ bá wa like fídíò wa kẹ́ subscribe ẹ lè máa gba àwọn notification oríṣiríṣi. Inú ìṣẹ́ ni a bí mi sí, ìṣẹ́ la fi tọ́ mi, ìṣẹ́ la fi rè mí dàgbà. Nígbà tèmi náà máa fọ́kọ, mo wá fọ́ ọkọ ìṣẹ́. Àwọn ọmọ tí mo bí náà mo tọ́ wọn nínú ìṣẹ́. Àmọ́ kí àwọn ọmọ mi má bàa dàgbà sínú ìṣẹ́, káwọn náà má tọ́ ọmọ wọn sínú ìṣẹ́. Òun ló mú mi rin ìrìn àgbà tí mo lajú àwọn ọmọ mi sí iṣẹ́ oṣó. Àmọ́ ní ìgbẹ̀yìngbẹ̀yìn, èmi ni mo jìyà ẹ̀, mo wá ń káàbámọ̀. Ẹ káàbọ̀ sórí ètò Mẹ́wàá ń Ṣẹlẹ̀. Orúkọ mi ni Ọpẹ́yẹmí. Èmi kọ́ ni mo ní story yìí. Ìkan náà fans mi obìnrin lónìí. Ó yá, ẹ máa gbádùn mi. Ṣé rí ìṣẹ́ tèmi àti àwọn àbúrò mi dojúkọ lọ́wọ́ àwọn òbí wa? Ọ̀tá mi tó ń ṣe mí, mi ò gbàdúrà irú ẹ̀ fún. Tàárọ̀ bá ti ọ̀sán, tọ̀sán ò bá ti alẹ́. Nígbà míì, a máa lọ ń já ẹ̀fọ́ gbúre ní àkìtàn, tá a máa da ata gígún sí ká lè fi wá ẹ̀bà jẹ. Kò jọ bí ẹni wípé àgbélé ayé bí aláìsí. Kò jọ bí ẹni wípé àwọn òbí wa wọ́n wá ṣìṣẹ́ ni. Inú ìṣẹ́ yìí mà ni àwọn òbí méjì kú sí. Ṣèbí ẹni tó bá rí owó fi tọ́ ọmọ ló máa fi ọmọ sí ìlànà tó tọ́ àti èyí tí ó yẹ. Iṣẹ́ akọ̀tì torí pé kíni owó tí a fẹ́ sọ fún ẹni tó fẹ́ kó wà níṣẹ́ òun níbo la ti fẹ́ rí. Tá a bá ṣiṣẹ́ oko, ìyá mi aṣalágbàfọ̀ èlò gan ló ń sọ fún àwọn alágbàfọ̀ ní ìlú. Kò jọ bí ẹni wípé ìyá yìí ó mọ̀ọ́mọ̀ wá fi lé wa ṣe ibùgbé. Ṣebí ìyá yìí náà ló jẹ́ kí n lóyún fún ẹni tó ń dáko náà. Ṣé ẹ rí wípé ìyá tún tẹ̀síwájú nìyẹn? Nígbà tí mo fi máa bímọ, mo bí ìbejì lẹ́ẹ̀kan. Ṣé ẹ rí wípé ìyá ayé mi ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn? Àwọn ọmọ tí mo wá bí yìí wọn ò tí ì pé ọdún kan. Òun ni àbá wọn fò tọ́lẹ̀ tó kú dànù. Tó bá ṣì wà láyé, tó bá ń ṣiṣẹ́ oko, tèmi ń wú gàrí, tí mò ń lọ, tí mò ń tà, tí mò ń fi díẹ̀díẹ̀ bọ́ àwọn ọmọ, ṣé àtẹ̀sí sàn ju èyí tí mo jogún, èyí iṣẹ́ tá a jogún lọ́wọ́ àwọn òbí wa? Bí bàbá àwọn ọmọ ṣe kú nìyẹn o, bàbá àbèjì. Ikú wo ló pa? Ó lọ sí oko ni. Ibi tí ó ti ń lọ, èèyàn kan wà lókè, ẹni yẹn ń gé igi. Òun ò mọ̀ pé ẹni yẹn ń gégi. Bí ẹni yẹn ṣe gégi tán tó wá máa jábọ́, orí ẹ̀ ló jábọ́ sí. Níṣẹ́ ló fọ́ orí ẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ sílẹ̀ tó fi gba ibẹ̀ lọ. Kódà gan òkú ẹ̀ lọ fi ránṣẹ́ wá sílé. Mo wá di ẹni tó ń tọ́ ọmọ, tó ń dá ọmọ tọ́. Kó máa rọ́nu ó. Táwa ló wá fẹ́ ọlọ́mọ méjì. Ọlọ́mọ kan gan tó dúró re, tó náwó lọ́wọ́, kò tí ì rọ́kọ fẹ́. Ámbẹ̀lẹ̀ tàsé ọlọ́mọ méjì bíi tèmi tí ò tiẹ̀ ti wá rí owó fi ṣayé. Bẹ́ẹ̀ ni mo máa ń fi gbogbo ọjọ́ ayé mi sunkún àsùndá. Àwọn àbúrò mi wá ń kọ́. Ìkan ògbé kan ni, èmi ni ọmọ àkọ́bí. Ṣèbẹ́ni tó bá yó, ọmọ náà fẹ́ rántí ẹ̀gbọ́n òun. Ṣé ẹ wá rí? Ó wá ní ìkan nínú àbúrò ìyá mi tó wà ní ìlú Èkó. Ó ti pẹ́ tó ti wálé. Nígbà tó wá wálé, ó wá bẹ̀ mo ní kó jọ̀ọ́, kó jẹ́ kí n bá wọn lọ sílùú Èkó. Wọ́n ní ìlú Èkó táwọn náà wà. Yàrá kan làwọn ń gbé. Ṣé mo mọ̀ wípé single mother náà ni àwọn ọmọ àwọn ti pé 3. Mo ṣe àmùgbà tí ọkọ àwọn kú, mo ní bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ẹjọ́ máa kọ́ ọmọ olùbọ̀, káàjọ máa mánéjì. Ọmọ jẹ́ kí n jẹrà síbí. Ọmọ yẹ kí n kú sínú ìṣẹ́ bí àwọn òbí mi. Àbúrò ìyá ìbá ṣàánú mi, bá mi wá sí ìlú Èkó. Nígbà tá a dé ìlú Èkó tó ń gbé inú pákó ni. Mo ní gbogbo àwọn tó tẹ̀ ń gbé lẹ́kọ̀ọ́ kọ́ tẹ̀ ni wọ́n ní owó lọ́wọ́. Àwa dẹ̀ máa ń fi ojú ń wo àwọn tó wà lẹ́kọ̀ọ́ bí ẹni tó wà ní ìlú Londona. Bẹ́ẹ̀ ni àjọ ń yí mọ́. Mo bẹ̀rẹ̀ sí ní fọlẹ̀, mò ń gbálẹ̀, mo bá àwọn èèyàn fọṣọ. Owó tí wọ́n ti ń san ó gbé pẹ́lí díẹ̀ ju ti abúlé tí a wà lọ. Àwọn ọmọ mi lọ sí iléèwé. Nígbà tó yá, ẹ̀gbọ́n mi yìí bá mi wáyè, èmi náà wá ibi fi pákó sí tèmi àtàwọn ọmọ mi ń sùn sí. Ìgbà yẹn ni mo tún mọ̀ wípé ara tù mí díẹ̀ pé ó kéré jù ní ojúmọ́ màá rí oúnjẹ méjì jẹ bí n bá rí oúnjẹ 3 jẹ. Ṣèwárí àdúgbò tí àwa yẹn àwọn ọmọ líle pọ̀ ń bẹ̀. Àwọn ọmọ tí ìyá bá wí tí wọn ò gbọ́, àtàwọn ọmọ tí ìyá gan ò bá wí, àtàwọn ọmọ tí ìyá àtọmọdé ń ṣekúṣe ló ń bára wọn sùn lójú ara wọn tí wọn kì í sàn kankan sí. Ibẹ̀ ni àdúgbò tí mò ń gbé. Àmọ́ wọ́n rò wípé tí ẹ̀ dúró náà, èèyàn máa ní wípé òun máa paramọ́, òun máa tọ́ ọmọ òun síbi ìlànà. Ìgbẹ̀yìn náà irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ni ò kì í ṣe fún yàn jẹ. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn náà ni wọn ò ní ríṣẹ́ ṣe, wọn ò ní róúnjẹ jẹ. Ṣé lẹ́yìn ni mo máa tẹ̀síwájú? Ó wá ní arákùnrin kan ní àdúgbò wa tó jẹ́ wípé ní àdúgbò yẹn àwọn èèyàn mọ̀ ìlú mọ̀ọ́ká ni. Iṣẹ́ wo ló ṣe? Wọ́n náà máa ń ju jìbìtì, wọ́n máa ń fọ́ke, wọ́n máa ń ṣaṣẹ́. Wípé arákùnrin yìí ó mọ̀ nípa IT. Ibẹ̀ gan mo ti gbọ́ nǹkan tó ń jẹ́ IT kọ̀ǹpútà. Wípé eléyìí lè wọnú àkáǹtì kó wọ owó ọbẹ̀ jáde.
eléyìí lè wọnú àkáǹtì bísínẹ́sì kó wọ́ owó ibẹ̀ jáde. Àwọn èèyàn máa ń lùyàn ní jìbìtì ni bó ṣe ń lùyàn ní jìbìtì ní Nàìjíríà ló ń lùyàn ní jìbìtì ní òkè òkun. Wọ́n ti máa mú iṣẹ́ yahoo mọ́ àmọ́ yahoo títí wọn ó advance plus ní títí wọn. Mo ní ṣebí ìgbà wo ló ti ń ṣiṣẹ́ àwọn ló ti pẹ́ ẹ̀ pé ó ti bímọ sínú ẹ̀ ó ti tọ́mọ sínú àwọn ọmọ òun gan ti lọ sí ìlú òyìnbó. Èmi tìkára mi ni mo lọ bá arákùnrin pé kó jọ bẹ́ẹ̀ ni kí n tó rí ó fẹ́ẹ̀ tó bí oṣù mẹ́fà kó tó jẹ́ kí n rí. Tí n bá lọ lẹ́nu wọn á ní kò sí nílé tí n bá lọ lẹ́nu wọn á ní kò fẹ́ rí mi àfijọ́ kan tí mo pariwo pé kó jọ tí n bá kú wípé òun ló pa mí o torí mo ní kó ràn mí lọ́wọ́ kò ràn mí lọ́wọ́ owó kọ́ ni mo bá wá nǹkan míì ni mo bá wá. Ìgbà yẹn ló ṣe wá sọ pé ká ní obìnrin iná tó wá di pa mí kú sí òun lọ́rùn. Ó wá fún mi láàyè ó ní màmá kí lẹ fẹ́ mo ní ẹ jọ̀ọ́ ẹ má fún mi ní ẹja jẹ mi ò fẹ́ wó ní ọwọ́ yín ẹ kọ́ àwọn ọmọ mi bí wọ́n ṣe ń pẹ ẹja. Mo gbọ́ wípé ẹ ní àwọn boys tó bá yín ṣiṣẹ́ ẹ jọ̀ọ́ mi fẹ́ káwọn ọmọ yín dàgbà sínú ìṣẹ́ mo fẹ́ jẹun ọmọ mi ò fẹ́ kú sínú ìṣẹ́. Ó ní iṣẹ́ yìí léwu o àwọn ọmọ líle ló lè ṣe. Mo ní bẹ́ẹ̀ ni àdúgbò líle là ń gbé ẹ̀yin náà ẹ bá mi kọ́ àwọn ọmọ mi kọ́ di ọmọ líle. Mo mọ̀ wípé ẹ máa kọ́ wọn ní ìkọ́ tó yẹ pé wọ́n wúlò fúnra wọn wọ́n wúlò fún èmi náà bó ṣe yẹ pé iṣẹ́ ọwọ́ wọn kò mọ́. Arákùnrin wa wò mí ó ní ṣe tẹ́ mi lọ́rùn mo ní tẹ́ mi lọ́rùn ó ní ọ̀dọ̀ òun lẹ́wọ̀n máa gbé o mo ní kò sí ìyọnu pé kó bó jẹ́ pé ẹ̀ẹ̀kan lóṣù láwọn máa yọjú sí mi ìyẹn ò ń ṣe wàhálà. Wọ́n dẹ̀ ti parí ilé ìwé secondary school nígbà náà bí àwọn ọmọ mi méjì ṣe lọ ń gbé ní ilé Dawn nìyẹn. Ká ní mo tiẹ̀ fi mọ̀ ni kí n ti fi mọ̀ síbẹ̀ torí tó bá ti ṣe díìlì tán àwọn ọmọ mi máa ń mú ṣéǹjì díẹ̀díẹ̀ wálé. Bẹ́ẹ̀ ni ó wá tó sáà kan mi ò wá fọlẹ̀ mọ́ àwọn ìbejì dá owó pọ̀ fún mi wọ́n ní kí n máa tajà mo bẹ̀rẹ̀ sí ní ta wòsíwòsí inú mi dùn wípé ara ti tù mí meanwhile mọ̀ wípé orí olórí ni wọ́n ń gbá o mo mọ̀ wípé iṣẹ́ 419 ni wọ́n ń ṣe o àmọ́ nígbà míì ìṣẹ́ máa ń tìyàn sí nǹkan tí ò yẹ kéèyàn ṣe ìgbà míì tí ìṣẹ́ bá báyàn múlẹ̀ ìṣẹ́ á jẹ́ kéèyàn tọwọ́ bọ nǹkan ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni owó yìí ràn mọ́ mi ní ojú ó wá bẹ̀rẹ̀ sí ní wù mí pé káwọn ọmọ mi ti máa wọ mọ́tò káwọn ọmọ mi ti máa jẹ́yàn jàǹkànjàǹkàn ní ìgbà tí àwọn ọmọ mi fi máa lo ọdún 5 ní ọ̀dọ̀ arákùnrin yìí àwọn ọmọ mi ti mọṣẹ́ àwọn ọmọ mi ti di gúrù kódà gan àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe dírẹ́dì sórí bó ṣe máa ń ṣe sí orí. Ó wá di wípé ọmọ òṣìṣẹ́ àgbàfọ̀ òun káṣọ wálé ọmọ òṣìṣẹ́ àgbàfọ̀ òun fi ọdún ní wọn káṣọ oríṣiríṣi wálé dìsáínà. Ó wá di ní ìjọ kan ó wá pe àwọn méjì Táyé Kẹ́hìndé ẹ ti ẹ̀ dúró náà ẹ ti bá ọ̀gá yẹn ṣiṣẹ́ fún ọdún 5 mo mọ̀ wípé èmi náà ń sìn àti jẹ àti wọn kò le fún mi ó rọrùn fún mi kò ń ṣe wàhálà àmọ́ wù mí kẹ́yìn náà máa wọ mọ́tò kẹ́ ẹ máa drive mọ́tò kẹ́ ẹ máa control mílíọ̀nsì kẹ́ ẹ lọ ìlú òyìnbó kẹ́ ẹ gbé mi náà lọ sí ìlú òyìnbó mo fẹ́ kẹ́yìn náà ṣe nǹkan tí àwọn èèyàn ò ṣe rí. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nù yín ẹ máa pè mí ní ìyá burúkú àmọ́ òbí wo ni ò tí ì gbìyànjú láti wá ọ̀nà ọ̀là fún ọmọ ẹ̀ ẹlòmíì gan nǹkan tí wọ́n ṣe lórí ọmọ ó burú ju tèmi lọ. Táíwò àti Kẹ́hìndé bá ní wípé ìyá mi ṣé ẹ̀ ń gbọ́ ó lé o àwọn máa ṣògùn o àwọn máa jẹ àjẹsára àwọn mo ní ṣé ọ̀gá yín ò tí fi ojú yín sí nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ ni ó ní ó tí o wípé àwọn ò kì í fọ̀ sí àwọn ọmọ tó bá kọ́ṣẹ́ lẹ́yìn ọ̀dọ̀ àwọn òun ẹni tó bá hùn tó bá sọ fún àwọn máa mú jáde. Mo bá kó sí àwọn ọmọ mi ní orí pé kó bá àwọn ọ̀gá wọn sọ kókó wọn bí wọ́n ṣe ń pẹja yìí gangan kẹ́yìn náà máa bóbìnrin òyìnbó sọ̀rọ̀ kẹ́yìn náà mo bẹ ṣe máa wọ́wọ́ ní àkáǹtì alákáǹtì kẹ́yìn náà mọ ọ̀nà tẹ́yìn náà fi máa gba owó ṣe bí ìjọba gan wọ́n ń gbá wa ìjọba gan fìyà ń jẹ wá ámbẹ̀rẹ̀ tàṣẹ́wà mẹ̀kúnnù àwọn kan ti ṣe sẹ́yìn tẹ́yìn náà bá ṣe kò burú. Bí àwọn ìbejì mi mo ṣàlàyé pé wọn ò gbégbèsè wọn sì kọ́kọ́ lórí ẹ̀ oṣù kẹfà lọ keje kẹjọ ọdún kan owó tó ṣì ń gbà yẹn náà ni wọ́n ṣì ń gbà ẹ̀ṣá yẹn náà ni wọ́n á tún pé òun jọkọ̀ pé ó mi kọ́ lọ sílé ìwé yunifásitì ṣé wọn ò fẹ́ lọ ni wọn ò fẹ́ kàwé ni wọ́n ní kò sí owó pé wọn bá táwọn rí làwọn náà fọ́n ní àmá mi ẹ̀rọ bóyá máa ń rí owó gan ni ó tí o ọ̀pọ̀lọpọ̀ owó tèmi àti Kẹ́hìndé ń rí èyí la máa ń fún o èyí la fi ń kún ṣọ́ọ̀bù yín o kí wọ́n bá jìyà tó lè mọ̀ pé ẹ̀gbìyànjú ní orí wa wọ́n ní ó da wípé òun mi kì í mú wọn jáde èmi dẹ̀ ti ní ọ̀rẹ́ ládùúgbò mo ti fi ń lọ mo dẹ̀ ti ń rí àwọn ọmọ ẹlòmíì ládùúgbò tẹ́lẹ̀ àdúgbò wọn yẹn iṣẹ́ táwọn ọmọ tó pọ̀ tó ń ṣe nìyẹn ń bá mú àwọn ọmọ mi jáde. Nígbà tá dé ọ̀rọ̀ bàbá yìí ní kí ló hùn mí mo ní àwọn tó ń tẹke àwọn tó ń fọke àwọn tó ń bóyìnbó sọ̀rọ̀ àwọn tó ń gbọ́ pé àwọn mi ti kọ́ṣẹ́ wọn ti mọ̀ àmọ́
wọn ò lè dá ṣe èyí tó gbìyànjú tó ṣe agídọ́ fi rí $100 gbà lọ́wọ́ òyìnbó mo fẹ́ kọ́ ṣe tó yẹ wípé mílíọ̀nsì làwọn máa rí gbà ní ọwọ́ òyìnbó àbáyẹn ni wípé èmi ìyá wọn ní kí n lọ ṣiṣẹ́ pé wọ́n nílò láptọ̀pù àwọn ọmọ yẹn dẹ̀ ní láptọ̀pù wọ́n ní pé tí wọn ò fẹ́ yẹn pé ìlágùn mi ni kí n ṣiṣẹ́ kí n lọ rà á fún wọn tí n bá ti rà á fún wọn ibẹ̀ la máa parí iṣẹ́ yẹn sí n bá jókòó n bá lọ rò ó ṣe wá kí n má parọ́ àwọn ọmọ mi tẹ̀mí nínú wọn ní màá mi ṣé dandan ni ká gbé ọ̀rọ̀ wa dé lẹ́vù yìí ni plan èmi àti ìkejì mi ni wípé ká bá dọ̀nù ṣiṣẹ́ díẹ̀ tá bá ti rí owó díẹ̀ jọ tó ti lè tó wá ṣe nǹkan èyí Táíwò ní òun òun kò máa ṣiṣẹ́ DJ èyí Kẹ́hìndé ní òun òun kò òun ṣiṣẹ́ bu fídíò géèmù pé ìyẹn ti tó àwọn láti bẹ̀ lọ owó táwọn bá ń pa àwọn àti fi lọ sí ilé ìwé wípé orí olórí ìfún onífun igan kò hun àwọn bó ṣe yẹ pé àwọn ṣe nítorí ìṣẹ́ tí ojú wa ń rí wọn ní ó tì pé kò sí nǹkan kan èmi ìyá wọn máa dúró tì wọn abiyamọ máa ń dúró tì ọmọ nígbà ṣòro ni ìsinyìí ni mo fẹ́ jáwọ́ fún yín wípé abiyamọ ni mí ń tòótọ́ nǹkan tó máa gbà ní ká máa fi fún kódà gan tó bá yẹ kó máa gba ẹ̀mí mi ò máìndì máa fi sílẹ̀ nítorí títí yín ẹ gbọ́dọ̀ tọmọ nínú ìṣẹ́ ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ fi ìṣẹ́ lé ọmọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi gbà sí mi lẹ́nu wọ́n ní kò burú bẹ́ẹ̀ ni mo ṣiṣẹ́ kárakára mo ta ọjà mo tún ṣe jámájàmá mọ́ mo wá kó owó yẹn fún Táíwò àti Kẹ́hìndé kó lọ ra láptọ̀pù tuntun nígbà tí wọ́n rà á mórílé ọ̀dọ̀ bàbá wọn á bẹ̀rẹ̀ iṣẹ́ ajé odindi ọjọ́ mẹ́ta wọ́n ní plus ni wọ́n ń pe ìyẹn òun ni a ṣe iṣẹ́ yàn lẹ́yìn yẹn wọ́n ní wípé kọ́ ni pé ní oṣù mẹ́ta wọ́n ń kó ẹnu jọ because àwọn fẹ́ ṣe birthday àwọn fẹ́ ṣe celebration kọ́ ṣe máa kó ẹnu jọ kọ́ pe ọ̀rẹ́ jọ kọjọ mọtí kọjọ jẹun kọ́ dẹ̀ di pé wọ́n pa ẹran tó lè máa pa kẹ̀kọ́ ṣe ẹran àgbò ẹran ewúrẹ́ òun ni kọ́ máa pa àbá fún wọn ní àwọn ìmọ̀ràn tí wọ́n máa tẹ̀lé bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi lọ́lé wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ ike wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ́ ike wọ́n bẹ̀rẹ̀ sí ní yahoo plus owó bá ń wọlé láyé mọ̀ wípé èṣù lè fúnni ní nǹkan kó má gba igba ní ọwọ́ ẹni ṣé rí igba tí èṣù gbà ní ọwọ́ mi lórí àwọn ọmọ mi ikú ó yá jù lọ ikú ó yá ju ẹ̀sín lọ ẹ̀yin tí mẹ́wàá ṣẹlẹ̀ ibi tá a máa fi apá kìíní ìtàn yìí rọ̀ mọ́ ní eléyìí mo mọ̀ wípé ó ti ń dùnà ẹ ti ń gbádùn ẹ̀ tí ẹ bá nífẹ̀ẹ́ sí apá kejì ìtàn yìí ẹ bèrè fún pé Ọpẹ́yẹmí ọmọ wa olóòtú mẹ́wàá ṣẹlẹ̀ tíá bá a post apá kejì tó bá ti post ẹ bá a pin ní link ẹ sí under comment section apá kìíní yìí ṣe ní apá kìíní yìí ẹ̀yin click ibi save ojú àwòrán yìí ẹ bá ti save ẹ bá ti ready ẹ̀yin ẹ padà wá sí fídíò yẹn ẹ máa ti rí link yẹn ní under ẹ click ẹ kẹ́ lọ gbádùn apá kejì in case sí FIP ò bá gbé wá fún yín ó dàbọ̀ màá rí yín ní apá kejì tàn yìí èmi ni mo ti ojú àwọn ọmọ mi sí oṣólẹ̀ èmi ni mo ti àwọn ọmọ mi bọ yahoo plus èmi ni mo mú wọn jáde lọ sílé babaláwo kó bá mi ṣẹṣọ fún wọn èmi ni mo fi ìlágùn mi ra láptọ̀pù fún wọn tí wọ́n ṣiṣẹ́ sí àmọ́ nígbà tí owó ìbẹ̀rẹ̀ sí ní zẹ̀ tí àwọn ọmọ mi bẹ̀rẹ̀ sí ní rìn nínú owó kí ni èrè mi ìyà pọ́nbélé tó ju ẹ̀mí mi lọ òun ni èrè mi bí babaláwo ṣe ṣiṣẹ́ fún àwọn ọmọ mi tó fún wọn ní ìkìlọ̀ pé kọ́ má ṣe lè kọ́ má ṣe tọ̀hún àwọn ọmọ mi wálé wọn ò lọ sí ọ̀dọ̀ dọ́ọ̀nù mọ́ àti ilé wa ni àwọn ọmọ mi ti ń ṣiṣẹ́ owó tí Kẹ́hìndé máa kọ́kọ́ gbà ní àkọ́kọ́ $10,000 mo bá pariwo $10,000 nígbà tí wọ́n ṣe fún mi ní náírà iṣẹ́ ni mo ká ọmọ rí tí mo kí ajé kú ìkalẹ̀ kò pẹ́ tí Táíwò là ń sọ ìgbà tí Kẹ́hìndé máa gbowó ìyẹn gba $18,000 bẹ́ẹ̀ ni mo kígbe pé yé kí leléyìí wàhálà ti dé àkọ́kọ́ kúrò ní ilé pákó ńbẹ̀ yẹn náà a kúrò ní àdúgbò yẹn torí mo sọ fún àwọn ọmọ mi pé kọ́ rìn jìnnà sí dọ́ọ̀nù torí tó bá ti ń rí wọn torí pé tó bá ti gbé wọn ti mọ́tò bọ̀gìnì á mọ̀ wípé wọ́n ti kúrò ní abẹ́ òun kó má lè lọ ṣe àkóbá fún wọn torí àwọn ọmọ mi wọn ò dágbére fún wípé àwọn ò ní wá mọ́ kó tó di pé èmi mú wọn jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ ike nílé a lọ sí àdúgbò tó jìnnà réré àlọgbalé àkọgbà 3 bedroom flat èmi mú yàrá kan àwọn ìbejì mú yàrá kọ̀ọ̀kan ṣé ẹ rí mo ti mọ iṣẹ́ táwọn ọmọ mi ń ṣe màtọ́ yẹ pé èmi mo fi ẹsẹ̀ wọn lé ní gbogbo owó àárọ̀ mọ́ ọ̀sán oorun ni wọ́n máa ń sùn iṣẹ́ tèmi ni wípé kí n lọ sí ọjà kí n dáná máa ṣe oúnjẹ gidi fún wọn pẹpẹ súùpù máa ṣe ọbẹ̀ ẹja àrọ̀ máa dáná fún wọn máa jí wọn Táyé Kẹ́hìndé ẹ wá jẹun wọ́n bá ti jẹ tàárọ̀ wọ́n á tún kọ̀ǹtínú oorun wọ́n á jẹ tọ̀sán alẹ́ tó bá ti wá jẹun alẹ́ máa jókòó sínú láptọ̀pù wọn inú yàrá yẹn ni ó dẹ̀ ti ní nǹkan tẹ́ máa jókòó lé lórí ó dẹ̀ ti ní bàǹtẹ́ tẹ́ máa tẹ́ sídìí ó dẹ̀ ní èyí tẹ́ máa wọ̀ sọ́rùn ó dẹ̀ ní èyí tẹ́ máa jókòó lé tó bá dẹ̀ ti ń ṣiṣẹ́ yìí èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ disturb wọn gbọ́dọ̀ bá ẹ̀dá alààyè kan sọ̀rọ̀ tílẹ̀ bá ti mọ́
wọ́n á tún lọ sùn èmi á ti jí màá tún bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn aṣọ wọn èmi ni mo fi máṣíìnì ń fọ̀ inú ilé èmi ni mò ń tún ṣe bẹ́ẹ̀ ni owó yìí dé ẹ mọ̀ wípé tí ọmọkùnrin bá ti náwó lọ́wọ́ a máa kóbìnrin a máa ní obìnrin torí pé obìnrin ó pẹ̀lú nǹkan tí ọkùnrin fi ń ṣayé kọ́dẹ̀ tún mọtí kọ́ lọ sí klọ́ọ̀bù ó pẹ̀lú nǹkan tí ọmọ fi ń ṣayé ṣé wọ́n rí àwọn ọmọ mi ìjọ Sunday wọn kì í ṣiṣẹ́ ìjọ yìí ló máa ń jáde lọ kí ọ̀rẹ́ lọ mọtí lọ sí klọ́ọ̀bù ṣayé wọn Táíwò ló kọ́ ní girlfriend tó ń gbé wálé ṣe rí kẹrẹ̀ tí Táíwò ní girlfriend tó bẹ̀rẹ̀ sí ní bá girlfriend yẹn sùn òun ni Táíwò ti kórìíra mi egún tó ní rí ni tó ń jó tó wá rí ni tó wá yọ agbá tí ní a wá di wípé Táíwò a máa sá fún mi a ní inú mi ń bí òun mo ní ẹ gbà mí èmi ò tiẹ̀ fura wípé gẹ́rẹ́ tí ọmọ mi ní girlfriend òun ni nǹkan bẹ̀rẹ̀ sí ní yí padà a wá di wípé owó tó máa ń fún mi ní oṣooṣù owó yẹn ni mo fi máa ń tún lè ṣe oúnjẹ sílé tọ́jú àwọn gan fara wọn Táíwò kì í fún mi Kẹ́hìndé ló máa ń fún mi a ní kí n fi Táíwò sílẹ̀ a ní àwọn ọmọ kan tó dé bá bóyá obìnrin tó fẹ́ ló kó sí lórí ó tó sàkàn mo lọ bá obìnrin yẹn mo ní Dóyin nígbà tí ọmọ mi Táíwò mú ẹ wálé pé ìwọ ni girlfriend òun mo tẹ́wọ́ gbà ẹ́ nígbà tá à ń jìyà tá à ń jíṣẹ́ tí ebi ń pa wá girlfriend kọ́kọ́ wọn ń gbà fáwọn ọmọ mi o ọmọ ń pè wọ́n ní elébi ni àmọ́ nísìnyí ó ti zẹ̀ owó ti dé ẹ̀yin ọmọdé ìsìnyí nísìnyí ibi tó bá tutù sí ibẹ̀ lẹ máa ń tẹ̀ bá sí ó ti rí ilé tútù ó wá jókòó sí ọmọ mi lọ́rùn ó wá ń kọ́ ọmọ mi sí mi nǹkan tẹ́mi rò nìyẹn Dóyin ní pé mọ́mì mi ò kọ́ ọmọ yín sí mi èmi gan ni mo bá Táíwò sọ̀rọ̀ pé kí ló dé tó ń ṣe báyìí sí mọ́mì tó ń sọ̀rọ̀ sí wọn tó ń bú wọn tó ń disrespect wọn mo ní ìyẹn ní tòótọ́ bẹ́ẹ̀ lọ́mọ ìbẹ̀rẹ̀ sí ní sunkún pé mọ́mì wọ́n kọ́ òun láti lè òun ò lè ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n á gbẹ̀rí ọmọ yẹn jẹ́ mo rò pé kí ló ṣẹlẹ̀ ayé ti náwó sí ọ̀rọ̀ mi ni àbí ọ̀tá ti náwó sí ọ̀rọ̀ láyé mọ̀ wípé ó ní nǹkan tó wà ní ìdí ẹ̀ odindi ọdún 2 gbáko òun ni mo fi jìyà lọ́wọ́ Táíwò kò fẹ́ rí mi ní ìtòsí wọ́n náírà ò tẹ̀ mí lọ́wọ́ àkàkí Táíwò fún mi ní owó àwọn àbúrò mi tó gbàtẹ́ mi pàdé kó àwọn àbúrò mi bẹ̀rẹ̀ sí ní yọjú sí mi pé ogun ọmọ ìyá ò lè jà bẹ́ẹ̀ yẹn àwọn àbúrò mi òun ni Táíwò ń tọ́jú ọpẹ́lọpẹ́ Kẹ́hìndé tóun sì ń fún mi lówó tó ń tọ́jú mi tí n bá ṣe oúnjẹ Táíwò ní jẹ tí n bá jókòó sí pálọ̀ tí Táíwò bá wà ń bẹ̀ Táíwò máa dìde ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìkórìíra yẹn wá pọ̀ ara ò tí ì fún mi àfìgbà tí Táíwò kẹrù ẹ̀ kúrò lé tó lóun ò lè bá wa gbé tó lọ gba ilé mi meanwhile ní ìgbà yẹn wọ́n ti ń kọ́ ilé èmi ni mo mọ́nítọ̀ ilé yẹn fún ara mi àwọn méjì ń ralẹ̀ wọ́n kọ́ ilé sí ẹ̀gbẹ́ ara wọn kódà gan ilẹ̀ kan ni wọ́n ra àwọn old building tí wọ́n wo ẹni tí ilé wa ní ẹ̀gbẹ́ ẹ̀gọ́ kò fẹ́ tà àwọn ọmọ mi bèrè pé èlò ló fẹ́ gbà kí yẹn tó yọ̀ǹda ilẹ̀ yẹn ìyẹn ló fún wa ní owó tó fẹ́ gbà so that ilé àwọn méjì lè máa ní ẹ̀gbẹ́ ara wọn ní ìgboro ni wọ́n bá fẹ́ lọ rí engineer wọ́n bá fẹ́ lọ rí anything mi ló máa ń rán lọ wọn rẹ̀ tí parí ilé yẹn bí ọmọ mi ṣe kúrò nílé ni ó kẹ́rù kúrò nílé Kẹ́hìndé ń wò pé ìyá yìí jìyà fún wa ìyá yìí sáré fún wa tí abátiẹ̀ máa jìyà iṣẹ́ yahoo tá à ń ṣe àwọn mẹ́ta ló máa jẹ́ pọ̀ kò ń ṣe ìyàwó nìkan ló máa jẹ́ pọ̀ Táíwò gbọ́ o bó ṣe lọ nìyẹn bẹ́ẹ̀ ni mo gbà ká mú tí mo da tiẹ̀ sí lára pé tó bá yá bóyá yí padà tóun náà bá ti ń bímọ mi mọ̀ pé kò ń ṣojú lásán bí Kẹ́hìndé náà ṣe tún ní stable girlfriend nìyẹn torí ìyẹn láìka obìnrin ìyẹn ò ní girlfriend gan pàtó oríṣiríṣi obìnrin ló máa ń bá sùn kò ń gbóbìnrin wálé tó bá ti jáde abóbìnrin sùn á fún ọ lówó ìgbà tó yá ìyẹn náà bá ní girlfriend pé ẹni tóun fẹ́fẹ́ lélẹ́yìn gẹ́rẹ́ tí Kẹ́hìndé náà introduce girlfriend ẹ̀ sí mi kò tó ọjọ́ 7 lòun náà bá kórìíra mi ṣé wàá rí ti Kẹ́hìndé ló pọ̀ jù ti Kẹ́hìndé ló worst jù ó máa ń nà mí ni Kẹ́hìndé máa nà mí á fọ́ mi ní etí á fọ́ nǹkan mọ́ mi lórí oúnjẹ mi kò kí ń jẹ ibẹ̀ ni ara ti fún mi pé nǹkan kan ti ń ṣe mí ayé ti náwó nínú ọ̀rọ̀ yìí kò ń ṣojú lásán ajá tó rí ni tó ń jùrù tó wá rẹ́ni tó ń gbó nǹkan míì ti wà ń bẹ́ẹ̀ níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ owó wọn ò fún mi àtọ̀ sí ṣọ́ọ̀bù tí wọ́n ṣí fún mi èyí tó ti kún rọ́rọ́ tó kún rọ̀rọ̀ ṣọ́ọ̀bù mi bíi exaggerate afẹ́ tó 20 million àyàfi ìyẹn nìkan ẹ̀yin èèyàn ṣé owó fẹ́ tó ọmọ ni ṣé owó fẹ́ tó ọmọ ni ṣé owó fẹ́ ṣe ipò òbí nínú ayé ọmọ ni pẹ̀lú nǹkan tí ojú mi rí lórí àwọn ìbejì mi bí Kẹ́hìndé ṣe sọ fún Táíwò nìyẹn pé èmi náà ẹ̀ṣẹ̀ rí ni ojú mi ẹ̀ṣẹ̀ là ní pé àjẹ́ ní ìyá wa èmi náà ẹ̀ṣẹ̀ rí
ìdí tó fi kórìíra wọn ìdí yẹn náà lèmi náà fi kórìíra wọn tó yẹ ìyá burúkú ni wọ́n ẹranko ni wọ́n. mo bẹ̀rẹ̀ sí ní sáré kiri mo wá ń lọ lé ṣọ́ọ̀ṣì mo wá ń lọ lé àláfà àwọn yẹn bá fi mí ń jẹun wọ́n fi mí ń gbowó wọ́n ní kí n má wọ́rì ọmọdé ló ń ṣe wọ́n bẹ́ẹ̀ ni ọlá wọn ń pọ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe àkójọ oúnjẹ yìí pọ̀ nígbà tó yá ní Kẹ́hìndé náà máa fi lé sílẹ̀ fún mi ló bá lọ mi mọ̀ bí tí Táíwò ń gbé mi mọ̀ bí tó kó lọ mi mọ̀ bí tí Kẹ́hìndé ń gbé mi mọ̀ bí tó ń kó lọ àwọn méjì mọ̀ bí tí wọ́n ń gbé tí má pè wọ́n lórí aago wọn kì í gbé kọ́ọ̀lù mi tí má tún pè wọ́n ṣe lá máa kọ́ tiẹ̀ nígbà tó yá ìṣẹ̀lẹ̀ àwọn méjì wá blọ́ọ̀kì mi ìgbà yẹn ni mo mọ̀ wípé nǹkan ń ṣe mí mo wá tẹ̀síwájú mo wá múràn mi ní kólekóle ẹ̀mí ẹ̀ bá ní wípé àti ẹ̀dúró náà bàbá tó ṣiṣẹ́ ọ̀rọ̀ fún àtàwọn ọmọ yẹn ó ti pọ́dún 5 àbá yẹn ń kọ́ ó dẹ̀ wá lọ ẹni tó lè bá yín ṣe iṣẹ́ bẹ́ẹ̀ yẹn tí àwọn ọmọ yẹn ṣe yahoo yẹn tó ń jẹ́ wọn lọ́wọ́ tí ò bù wọn lọ́wọ́ rí tí wọ́n rí tajé ṣe tí wọ́n fa ilé láyà ẹ̀ kalẹ̀ bí wọ́n ti parí ilé wọn ni mi ò tiẹ̀ mọ̀ ìgbàkigbà tí n bá lọ síbẹ̀ àwọn tó ń ṣe ilé wọn yẹn wọn ń jẹ́ kí n wọlé ó ti fi ẹlòmíì sí ìcháàjì ẹ̀ àwọn yẹn máa ní pé wọn ò fẹ́ rí mi níbí àwọn girlfriend ni wọn tí mo ní nọ́mbà àwọn lórí fóònù tí bá pẹ àwọn yẹn sì máa ń dá mi lóhùn máa ní àmọ́ mi má bínú mi ò lè fún yín ní àdírẹ́sì bí tá à ń gbé tí n bá fún yín ní àdírẹ́sì wàhálà ni ó máa di ìṣòro mọ́ mi má bínú ẹjọ́ a máa ṣẹ̀yìn ó wá ku èmi nìkan nínú 3 bedroom flat tá à ń gbé ó wá ku èmi nìkan kò sọ́kọ kò sí àwọn ọmọ ẹ̀mí yẹn ní lọ sọ́dọ̀ bàbá yìí ẹ̀mí yẹn ní kí n má lọ ẹ̀mí yẹn ní òdẹ lọ ẹ̀mí yẹn ní kí n tún má lọ wọ́n ní kí ni mo fẹ́ ṣe bóyá kí n lọ bóyá kí n gbéra bẹ́ẹ̀ ni mo pinnu nínú ọkàn mi pé màá gbéra ẹ̀yin ẹbí mi ibi tí máa fi apá kejì ìtàn yìí rọ̀ sí ni eléyìí kí ló ṣẹlẹ̀ ní apá kẹta ṣó lọ sí ọ̀rọ̀ bàbá tó ṣẹ́ṣẹ́ owó fáwọn ọmọ ẹ̀ àbí kò lọ nígbà tó débẹ̀ kí ló bá bọ̀ kí wá ní solution kí wá ní ọ̀rọ̀ ayé ẹ̀ nísìn lẹ́yìn tí àwọn ọmọ ẹ̀ ti kẹ̀yìn sí gbogbo eléyìí a máa rí nínú apá kẹta tí ẹ bá nífẹ̀ẹ́ sí ó yẹ ẹ̀bì lọ́mìí wípé Ọpẹ́yẹmí ọmọ wa gbé wa débẹ̀ fún wa jẹ lálálálá ó yá máa fún yín jẹ tí bá ti post ẹ máa pìnẹ̀ sí under comment section apá kejì ìtàn yìí ó yá ẹ jẹ́ kí n rí yín ní apá kẹta ẹ̀yin ẹbí mi. bẹ́ẹ̀ ni mo pinnu nínú ọkàn mi wípé ẹni tó mọ̀nà àti wá yé ẹni ó yẹ kó mọ̀nà àti lọ abaláwo tó ṣiṣẹ́ oṣó fún àwọn ọmọ mi tó ṣiṣẹ́ yahoo plus fún wọn tó ń jú wọn ṣe ó yẹ kó mọ ìdí tí àwọn ọmọ mi fi dédé kórìíra mi especially nígbà tí àwọn méjì ní obìnrin tí wọ́n fẹ́ nínú ayé wọn bẹ́ẹ̀ ni mo mórílé ọ̀dọ̀ bàbá yìí nígbà tí mo débẹ̀ lọ́ba ní àbá ti kú bẹ́ẹ̀ ni mo pariwo mo ká ọmọ rí àbá ti kú kẹ̀ nígbà wo ni wọ́n kú wọ́n ní kò tí tó ọ̀sẹ̀ 3 tí wọ́n kú wọ́n ní kò jọ ọ̀rọ̀ ayé mi ló gbé mi wá kọ́mọ yẹn kí tèmi bàjẹ́ wọ́n ní aláwo ni bàbá o ọmọ tí wọ́n bí sílẹ̀ wọ́n ní àwọn ọmọ tí wọ́n mọ iṣẹ́ awo wọn lè ṣe iṣẹ́ kankan nísìnyí àfi lẹ́yìn 41 days ni ọmọ tó lè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ pé tí n bá lè gbìyànjú kí n padà wá pé wọ́n lè bá mi wò ó kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo padà sí ìlú Èkó ṣe rí gbogbo period 41 days yẹn mi ò ní ìsinmi bẹ́ẹ̀ ni pé kí ayé ti fa nǹkan kan tó ṣe gbòógì yọ nínú ayé mi tí mi ò dẹ̀ bí ju àwọn méjì lọ tí wọ́n wá sọra wọn di ọ̀tá mi ní àárọ̀ dalẹ́ rí tó wá fi di wípé wọn ò fẹ́ rí imú mi lákìtàn tó fi jẹ́ pé wọn ò fẹ́ rí ojú mi wọn ò fẹ́ gbọ́ orúkọ mi níbo ló ti ń gbọ́ irú ẹ̀ ọjọ́ pé mo bá múrí lọ mo bá rí ìkọ́nú àwọn ọmọ bàbá yẹn ó tẹfá ó dá ifá ó ní kí n dá orúkọ wọn mo dá orúkọ wọn ó wá bèrè pé irú iṣẹ́ ògan ni wọ́n ṣe fún mi wọ́n kálàyé bolẹ̀ ó ní ó ti yé mi pé òun ti rántí kódà gan òun wà ń bẹ̀ nígbà tí a wá ń gbà yẹn ó ní àwọn ọmọ ìbejì ó ní bẹ́ẹ̀ ni ó ní irú iṣẹ́ yẹn àwọn ọmọ tèmi nìkan ní ọmọ ìbejì tó ṣe irú iṣẹ́ yẹn pọ̀ wípé àwọn tó ti máa ń ṣe wọ́n ń ṣe ìbejì lòún ṣe rántí bẹ́ẹ̀ nínú mi dùn pé mo ti kó aláwo ire tó máa tún ọ̀rọ̀ ayé mi ṣe bẹ́ẹ̀ ni àwọn bàbá yìí ní wípé màmá ẹ má jẹ́ kí n tàn yín ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti tọ̀ Ọlọ́run kéékèèké wá fún nǹkan wọn kì í mọ̀ wípé pàṣípàrọ̀ ni ọ̀rọ̀ ilé ayé jẹ́ ohun tí Ọlọ́run bá fún ara rẹ̀ òun ní ń pẹ́ lọ́wọ́ ẹni àmọ́ ohun téèyàn bá ti fi wàdùwàdù wá ó ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ ó máa ń bẹ́yìn yọ ó ní àtúbọ̀tán mo ní àtúbọ̀tán bíi ti báwo bàbá ò sọ fún mi pé àtúbọ̀tán wà tí bàbá ò bá sọ fún yín
ẹ̀yin gan ẹ ṣe béèrè. Mo ní mi ò mọ̀, ó ní bẹ́ẹ̀ ni gbogbo àìmọye olówó tó yẹ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn lẹ́gbin. Ẹlòmíì àárín méjì orí ẹ̀ ní ọyún ti ń tu, ẹlòmíì ẹsẹ̀ ẹ̀ ní ọyún ti ń tu, ẹlòmíì nǹkan ọmọkùnrin ẹ̀ ní ò ṣiṣẹ́ mọ́, ẹlòmíì ilé ọmọ rẹ̀ ló fi máa ṣe pàṣípàrọ̀. Àmọ́ èyí tí àwọn ọmọ yín rọ̀ mọ́ ó lágbára, ẹ̀yin lẹ máa jìyẹ ẹ. Mo ní bí ti báwo, èmi ni máa jìyẹ ẹ̀kẹ́. Mo ní ẹjọ́ ẹ sọ fún mi, ṣé àwọn obìnrin tí àwọn ọmọ mi fẹ́ àwọn ọlọ́kẹ̀yìn àwọn ọmọ mi sí mi ni? Ó ní ó tì o. Ó ní ṣe rí àwọn ọmọ yín yìí wọn ò ní tọ́jú yín tẹ́ máa fi kú tẹ́ máa fi wọlẹ̀, wọn ò ní tọ́jú yín. Mo ní ìkúnlẹ̀ abiyamọ o, abiyamọ ọmọ òun ló máa jìyà lórí ọmọ tó máa ní kí ọmọ òun má tọ́jú òun, abiyamọ òun ló máa jìyà lórí ọmọ tó máa náwó lọ́wọ́ tó máa ní ọlá lọ́wọ́ tó máa ní kí ọmọ òun má ṣe fóun jẹ. Kò ṣeé ṣe bí àwọn rí nǹkan mi. Ó ní ìyá ẹ farabalẹ̀ ẹ gbọ́ mi. Bẹ́ẹ̀ ni mo tẹ́tí tí mo gbọ́ wọn. Ó ní ẹ wò ó, ṣé ẹ rí èèwọ̀ tó wà bẹ́ẹ̀ ni wípé àwọn ọmọ yín ò gbọdọ̀ níyàwó nílé. Àwọn ọmọ yín lè fún obìnrin ní oyún kí wọ́n bímọ fún wọn. Àwọn ọmọ yín lè ní àwọn obìnrin níta kó máa fẹ́ kó máa bá wọn sùn. Àmọ́ tó bá ti pinnu ní ọkàn wọn pé obìnrin eléyìí àwọn máa fẹ́, obìnrin eléyìí àwọn máa fẹ́ wọn sílé, obìnrin eléyìí àwọn máa fi ṣaya. Tó bá ti ní ìpinnu bẹ́ẹ̀ yẹn, àwọn ọmọ yẹn máa kórìíra yín. Èyí ló fà á nígbà tí Táíwò mú girlfriend ẹ̀ wálé tó fi wá hàn yín pé ìyàwó àfẹ́sọ́nà òun nìyẹn, tí Táíwò fi ní kórìíra yín. Tẹ́ bá rí ní pé gbogbo àti Táíwò fi kórìíra yín yẹn, àárín ẹ̀yin àti Kẹ́hìndé ó dán mọ́rọ́, òun tọ́jú yín tó ní pé òun ò tí ì mú obìnrin wálé ni. Ṣẹ́ni pé lẹ́yìn ọdún mẹ́ta àbí ọdún mélòó kan tóun náà mú obìnrin wálé, òun náà ló bẹ̀rẹ̀ sí ní kórìíra yín. Wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni. Wọ́n ní kí ni ṣíṣe, kí ni àìṣe kó ṣàánú mi. Wọ́n ní kò sí nǹkan méjì, òun ní pé kẹ́ ẹ rí dájú wípé àwọn ọmọ yín ò níyàwó ńlé. Wọ́n lè máa fẹ́ obìnrin oríṣiríṣi kó máa fún lóyún kó máa bímọ, kẹ́dẹ̀ rí pé àwọn ọmọ yìí wọ́n wà ní àbójútó yín, ẹ̀yin lẹ ń tọ́jú wọn. Wípé ọmọ níyàwó ńlé yẹn ó máa ṣe ìgbéyàwó, ẹ má jẹ́ kó ṣẹlẹ̀. Mo ní mo gbé, mo dáràn. Wọ́n ní tẹ́ bá ti ń ṣe léyìí a máa jú wọn ṣe, àmọ́ tí ẹ bá ti ṣe léyìí ẹ̀yin lẹ máa jìyà ẹ o. Bí ọlá wọn bá ṣe ń ròkè sí lọ́sẹ̀ máa kórìíra yín. Kódà gan tẹ́ ẹ bá kú wọn ò ní wá sí sàárè yín, wọn ò ní wá sí yín o, wọn ò ní wá bu yẹ̀pẹ̀ lé yín lórí. Torí bí wọ́n ṣe rí yín sí wọn ò rí yín bí èèyàn, wọ́n rí yín bí àǹjọ̀nú téèyàn ń sá fún, wọ́n rí yín bí nǹkan burúkú téèyàn ń jìnnà rere fún. Mo ní tèmi bá mi. Wọ́n ní kó jọ̀ọ́ wípé ṣé ọ̀nà wà tí mo lè fi wá nǹkan ṣe kí n fi lé àwọn obìnrin yẹn kúrò. Ọmọ bàbá ní pé kò sí ṣíṣe kò sáìṣe o, nǹkan tí n bá máa ṣe sí ni o, bóyá eré tí bá bẹ̀rẹ̀ sí ní sá nìyẹn o, tí máa rí wípé wọn ò gbọdọ̀ ní ìyàwó ní ilé. Ṣé ẹ wá rí, mo fẹ́ kí àwọn ọmọ mi níyàwó nílé, mo fẹ́ kí àwọn ọmọ mi bímọ, mo fẹ́ kó ní ìfọ̀kànbalẹ̀, mi ò fẹ́ kó máa bímọ kiri, mi ò fẹ́ rú ẹ̀. Ṣé ẹ wá rí, wọ́n ní kí n dúró fún ọdún méjì, bóyá tí èmi ní ṣọ́ọ̀bù tí mo ti ń tajà tó ń fún mi ní oúnjẹ tí mo fi ń san 3-bedroom flat tí mò ń gbé yẹn. Nítorí náà wọ́n pinnu ní ọkàn mi wípé kí n yọ̀ǹda wọn, kí n fi wọ́n lẹ̀. Ó bá tiẹ̀ kórìíra mi kò sí wàhálà, kí n jẹ́ kó fọ́kọ kí n jẹ́ kó fàyà, kí n jẹ́ kó bímọ. Bí ẹ tẹ́yìn wá ti wá bímọ méjì fún ọmọ mẹ́ta, mo lè wá jáde kí n wá bí mo ṣe máa yà wọ́n, kí n dẹ̀ rí wípé wọn ò níyàwó ńlé, wọn ò ní ọmọ ní àyíká wọn. Àwọn ọmọ yìí kèmí kó wọn tira kí n bá wọn máa tọ́jú wọn. Èyí ni ìpinnu mi. Nígbà tí mo pinnu eléyìí ní ọdún tó kọjá, ọmọ mi Táíwò àti Kẹ́hìndé wọ́n ṣe ìgbéyàwó ní ìjọ kan náà. Wọn ò sọ fún mi, ẹnu àwọn àbúrò mi ni mo ti ń gbọ́. Kódà gan àbúrò mi ló dúró fún gẹ́gẹ́ bí ìyá, torí wípé ó sọ fún àbúrò mi pé tí èèyàn bá dúró fún àwọn máa lọ yá ìyá. Àwọn àbúrò mi kẹ̀ oníjẹkújẹ ni wọ́n, owó tí ó ná fún wọn ó ti wọ àwọn yẹn lójú. Ìṣẹ́dẹ̀ ló jẹ́ kí àwọn yẹn náà gbà sí wọn ní ẹnu. Ọmọ mi ó bímọ, Táíwò ló kọ́kọ́ bímọ, mi ò débẹ̀, àbúrò mi ló débẹ̀. Orí státọ̀sì WhatsApp ni mo ti rí ìkómọ ọmọ mi. Kẹ́hìndé náà bímọ lẹ́yìn ìyẹn. Àmọ́ nísìnyí ó ti lé ní ọdún kan, àwọn ìyàwó wọn ti wà nínú oyún ìkejì. Kò jọ bí ẹni wípé wọ́n jọ ń léra wọn léré ní oyún ni. Wọ́n ní kí n bí yín pé tí wọ́n bá ti bímọ kejì yìí tán, ṣé kí n tẹ̀síwájú, kí n lọ sí ọ̀dọ̀ bàbá, kí n lọ yà wọ́n pẹ̀lú ìyàwó wọn, kí n ká àwọn ọmọ yẹn ti ra. Torí pé kí ni, mo ní owó lọ́wọ́ ní ìwọ̀nba,
mo ní ṣọ́ọ̀bù tí mo ti ń tajà àmọ́ kò sí ìyàwó kan ní ọ̀dọ̀ mi. Ìkan nínú àwọn ọmọ àbúrò mi obìnrin ni mo mú tira tó bá mi ń ṣiṣẹ́ ilé tó bá mi ń tọ́jú ilé. Ọ̀rọ̀ yìí gan àwọn àbúrò mi wọn ò mọ̀ nǹkan tó wà nídìí ẹ̀. Àwọn gan náà ti gbìyànjú, wọ́n ti lọ ilé pásítọ̀, ilé oníṣègùn, ilé babaláwo kí àwọn ọmọ mi lè wálé, kí àwọn ọmọ mi lè nífẹ̀ẹ́ mi. Àmọ́ gbogbo ẹ̀ pàbó ló já sí torí pé kí ni wọn ò tiẹ̀ mọ bó ṣe ń lọ, wọn ò mọ ìsàlẹ̀ ọ̀rọ̀ tí mo ṣe sí àwọn ọmọ mi, wọn ò mọ eré àti ìrìn tí mo sá lórí àwọn ọmọ mi. Ṣé tiẹ̀ wá rí ní nǹkan bí oṣù kan sẹ́yìn, òun ni last born ọmọ ìyá tèmi, ọmọ bàbá tèmi, ó lọ rí ọmọ mi ní car wash níbì kan kò jìnnà sí ọ̀dọ̀ tèmi. Òun ló wá pe àkíyèsí mi kí wọ́n bá òun bẹ̀. Kẹ́hìndé ni. Nígbà tí mo débẹ̀ tí Kẹ́hìndé rí mi, ó pariwo kí ni mo wá ṣe, ó súnmọ́ mi, ó fún mi ní ìgbà tí nínà ni ti Kẹ́hìndé kó má ti rí mi sójú ni nínà ni gbogbo ojú mi wú tí mo lọ́lé táwọn èèyàn ń pariwo wípé òun náà yá rẹ̀ àṣẹ bó ṣe ń nà mí òun ní ọ̀nà máa là sí torí pé kí ni èdìdí tó wà ń bẹ̀ nìyẹn. Wọ́n ní kí n gbèrò mi wá sọ̀rọ̀ ẹ̀yin tí mẹ́wàá ń ṣẹlẹ̀ pé kẹ́ ẹ gbà mí ní ìyànjú. Ọmọ ẹni ni ọmọ ẹni, èmi ni mo jìyà yìí fún wọn, èmi ni mo gbé ìgbésẹ̀ yìí. Ẹ jọ̀ọ́ ṣé kí n padà lọ sí ọ̀rẹ́ bàbá nísìn tí àwọn ìyá ọmọ méjì bá ti bímọ ìkejì kó bá mi yà wọ́n, kí n kó àwọn ọmọ wọn tira, kí àwọn mi lè nífẹ̀ẹ́ mi padà, kó lè padà sílé, tí wọ́n bá tẹ̀ ní padà sílé ibikíbi tí wọ́n bá wà kó máa yọjú sí mi, kó dẹ̀ má ní ìyàwó títí tí ikú máa fi mú èmi lọ, tí máa fi lọ sí ọ̀dọ̀ àwọn babalá mi ní ọ̀run. Ẹ gbà mí ní ìyànjú àbí kí n filẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kójú mi máa rí èrí bó ṣe ń rí yìí. Àwọn bàbá ní pé tó bá lọ bẹ́ẹ̀ tí n bá kú gan wọn ò ní wá sí mi, wọn ò ní bu yẹ̀pẹ̀ lé mi lórí. Mi lè fẹ́ kí eléyìí ṣẹlẹ̀ sí mi. Kẹ́yìn òbí náà kẹ́ fi eléyìí ṣe àríkọ́gbọ́n wípé kẹ́yẹ́ máa sá erékeré nítorí ọmọ, torí pé eré yìí ó lè jẹ́ wípé ẹlẹ́ máa padà já sínú páńpẹ́ ọ̀hún. Màmá retí yín nínú comment section fún ìmọ̀ràn yín. Ẹ̀yin ẹbí mi, èyí ni ìparí ìtàn náà. Kí lẹ rí sí? Ṣé kó lọ ya àwọn ọmọ ìbejì pẹ̀lú ìyàwó wọn àbí kó máa forí tì kó mọ̀ wípé eré tóun sá lórí ọmọ òun lòun jèrè? Èmi àti wọn a máa nínú comment section láti gbọ́ ọ̀rọ̀ ìyànjú yín. Èmi náà ni ọmọ yín Ọpẹ́yẹmí, olóòtú Mẹ́wàá Ṣẹlẹ̀. Èmi kọ́ ni Mẹ́wàá Ṣẹlẹ̀, ẹ̀yin ni Mẹ́wàá Ṣẹlẹ̀. Màá tún máa rí yín náà.